àwọn ológun fẹ́ dìtẹ̀ gbàjọba ṣáájú ètò ìdìbò ọdún 2023 tí yóò wáyé. Irọ́ ni o, a kò gbé ìgbésẹ̀ láti dìtẹ̀ gbà ìjọba ṣáájú ìbò orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ológun wọ́n jiyàn àhesọ ọ̀rọ̀. Iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè yìí wọ́n ti ní kò sí òtítọ́ olókan nínú ìròyìn tó gbòde wípé àwọn ń gbìmọ̀ láti dìtẹ̀ gbàjọba kí ètò ìdìbò oṣù kejì tí a wà yìí kó má bàa wáyé. Èyí wáyé lẹ́yìn tí ọ̀kan gbòógì lẹ́gbẹ́ òṣèlú APC sọ wípé àwọn ọ̀gágun ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú olùdíje lẹ́gbẹ́ òṣèlú PDP ìyẹn Alhaji Atiku Abubakar. Iléeṣẹ́ ológun ní ìròyìn ẹlẹ́jẹ̀ tí ò ní òótọ́ kankan nínú òun ni ìròyìn ọ̀hún. Ó ní kí àwọn ènìyàn kí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí i. Ìdìbò sípò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò wáyé ní oṣù tí a wà yìí tí olùdíje wọ́n sì ti gbáradì. Àwọn olùdíje mẹ́ta ni wọ́n láàmìlaka níbi ètò ìdìbò sí ipò ààrẹ. Àwọn náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́gbẹ́ òṣèlú APC àti Alhaji Atiku Abubakar lẹ́gbẹ́ òṣèlú PDP pẹ̀lú Peter Obi láti ẹgbẹ́ òṣèlú Labour Party. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà tó fi léde, General Tukur Buzua, ó ní iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn yóò sa gbogbo ipá àwọn láti rí wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà di bíbọ̀wọ̀ fún lásìkò ètò ìdìbò tó ń bọ̀ yìí. Àmọ́ o, iṣẹ́ wa ni láti rí dájú wípé òfin fẹsẹ̀ rinlẹ̀, bẹ́ẹ̀ ni kò sí làásìgbò. Ẹ̀ka iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà kò ní lọ́wọ́ sí mọ̀dàrú kankan. Irọ́ àti ìròyìn ẹlẹ́jẹ̀ ni wípé kí àwọn kan máa sọ wípé a fẹ́ dìtẹ̀ gbàjọba. Àmọ́ ẹgbẹ́ òṣèlú APC kò tí ì fèsì sí àtẹ̀jáde tí iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà fi léde yìí. Bákan náà ni àwọn ará ìlú wọn ò kọbi ara sí ìròyìn ọ̀hún nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí bí kò sí ètò ààbò tó àti àìsí epo bẹtiró, ọ̀wọ́n gógó owó àti oríṣiríṣi ìṣòro tó mú orílẹ̀-èdè Nàìjíríà dàrú ni àwọn aráàlú wọn ò fi kọbi ara sí ìròyìn ọ̀hún. Àwọn ológun wọn fẹ́ dìtẹ̀ gbàjọba ṣáájú ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Irọ́ ni o, a gbé ìgbésẹ̀ kankan láti dìtẹ̀ gbàjọba ṣáájú ètò ìdìbò. Iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà ló jiyàn àhesọ ọ̀rọ̀. Ẹ dúró ná, ẹ má ti lọ, ẹ dákun ẹ bá wa subscribe kì í já owó ènìyàn, bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ. Kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.